ẹnì kankan. nígbà tí ọdún pè mí fún iṣẹ́ yìí tó sọ fún mi pé òun fẹ́ ilé ayé mi tó jẹ́ ìsàlẹ̀lẹ̀ mo wò pé ilé ayé mi ìsàlẹ̀lẹ̀ ọ̀gá o báwo ni ẹ fẹ́ ṣe sẹ́ẹ̀tì yẹn ó ní tó ń fẹ́ nìyẹn mo rò títí mo tó pè pé ó ní ilé ayé mi lòun fẹ́ nísàlẹ̀lẹ̀ pé sẹ́ẹ̀tì yẹn gan lòun need torí àwọn tí wọ́n ń gbé bẹ̀ yẹn àdàmọ̀dé èèyàn ni wọ́n ok àgbìyànjú iṣẹ́ ńlá gidi ẹ bá rí bọ́ láti ṣe bọ̀ láti ìjẹ́ nìkan láti bẹ̀rẹ̀ láti ìbàdí bí wọ́n kọ́ owó ńlá ló ti rán sórí sẹ́ẹ̀tì. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi fún ìfẹ́ tí ẹ ní sí mi láti máa wo àwọn fíìmù tí n bá wà nínú ẹ̀ àbí tèmi fún ara mi bá ṣe ọpẹ́ ló yẹ yín torí wọ́n ní yínníyínní kí ẹni kí ó lè ṣe mí. ọlọ́run náà bá mi nífẹ̀ẹ́ yín gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́lé a máa yọrí sí ire oríṣiríṣi sinimá fíìmù lóríṣiríṣi ni mo ti produce jáde bíi ìlà ọwọ́ bàbá super farapamọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ eléyìí tí à ń gbìyànjú ẹ̀ tá à ń ṣe lọ́wọ́ tí ẹ ti rí òun ni àpàkọ́lé ní fàyèbora kí ló ń jẹ́ fàyèbora àwọn wo ló wà nínú ilẹ̀ tí wọ́n fi ilẹ̀ yìí tí wọ́n fi bora. ìwọ tí o bá rò pé kìrìsìtẹ́nì gidi ni ẹ gbìyànjú láti wo fàyèbora ìwọ tí o bá rò pé mùsùlùmí òdodo ni ẹ gbìyànjú láti wo fàyèbora ìwọ tó bá dẹ̀ rò pé o kì í ṣe kìrìsìtẹ́nì o kì í ṣe mùsùlùmí tó jẹ́ àbáláyé náà ni gbìyànjú láti wo fàyèbora mo mọ̀ pé fàyèbora ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti ṣe nínú ìgbésí ayé wa. fàyèbora a powerful story wọ́n. ẹyẹ yẹn wa mo kí i pé ẹ kú iṣẹ́ mo tún wá kí wa pé a kú ọgbọ́n tọ́lọ́gbọ́n fi ń jẹun gbogbo àná la rí pé ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ àmọ́ ìmọ̀ràn tèmi tún fẹ́ gbà yín ni pé ẹ jẹ́ kí iṣẹ́ yẹn ká tún ṣe jù báyìí lọ ṣé mo pé the more bélò bá ṣe pọ̀ sí ni owó ṣe máa wọlé sí náà ni ṣé àti náà ṣe máa tún ṣe kí ni ló máa tún fi gbé fúkẹ́ sí. èrò nìkan wá kọ́ ibi ìṣòro wọn ni kẹ́yìn tọ́ pípé ẹ̀ ṣé mo pé ibi ìṣòro wọn yẹn gangan ibẹ̀ ló wà fáwa àbí ìbọn tí mo sọ òye wa. bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé gẹ́gẹ́ bí àdéhùn wa ẹ mọ̀ pé ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ó ní iye ọmọ ènìyàn olórí á ṣe ẹ̀tọ́ yín fún yín sí. nísìnyí náà gbà ṣé èmi mo ní gbogbo eré. ṣé ó yẹ kó o tún fẹ́ jà wá lólè ṣé bó rí pé mẹ́ta ló wà bẹ́ẹ̀ fẹ́yìn mẹ́ta náà ni. ẹ jọ ṣé mo lè sọ̀rọ̀ sá. why not. ihun tẹ́ ẹ ṣe yìí ó jọ mí lójú gan-an kéèyàn ṣe àdéhùn kó mú àdéhùn ṣe báyìí nǹkan ńlá lélẹ́yìí o ṣe rí ọgbọ́n àti òye tẹ́ máa fi darí ìjọ yìí ọlọ́run á pèsè ẹ̀ fún yín ṣe rí àdúgbò yìí àwa la ládùúgbò yìí ọmọ nílùú ìdẹ́lẹ̀ ni àwọn èèyàn ní ìṣòro gan-an ṣe rí lè tẹ́ ṣe yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ olóṣèlú lèmi bọ́ òṣèlú yẹn máa pàtì sẹ́gbẹ́ kan sí báyìí torí n tẹ́ ṣe léyìí ó jọ mí lójú màá wọ́ bá a bẹ èrò wa báyìí ẹ̀yin ní kẹ́lẹ́ múra àti àtẹ́ǹdì sí wọn. ẹ dákun ẹ jọ ṣé mo lè béèrè ìbéèrè kan látìgbà tá a ti ń sọ̀rọ̀ ẹlẹ́sìn mùsùlùmí ẹlẹ́sìn kírísítẹ́nì nìkan ṣé tá a bá rà àwọn ẹlẹ́sìn àbáláyé a lè má wọn náà wà. èrò máa wà. anybody ó dà tó bá rí òyìnbó ẹ̀ mú wa àtọ́sòrò ẹ̀ àtúnṣòro ẹ̀ ṣe. ọjọ́ ìwà lẹ fẹ́ wa ọ̀túnla ẹ̀yẹ́ náà kọ́. ẹjọ́ fífẹ́ mi kọ́. network. 0803. ẹjọ́ ẹjẹ́ kan lè tọwọ́ wọn. ok. ẹ ṣe gbọ́n ó dàbọ̀. 2 minutes. ẹ kásán wọn. ẹ kásán. ẹ jọ ojú ìjọ ojú tí mo ti rí rí. ó possible. ẹ máa lọ sí Christ and Islam prayer group. mo máa lọ. ṣé ẹ̀yin kọ́ ló sọ pé ẹ fẹ́ gba visa lọ́jọ́ yẹn. èmi ni. a ó fàṣẹ ti rí gbà.
ẹ wò mo ti rí gbà ọ ṣe rí kojú ọ̀sẹ̀ kan lọ táwọn ará bíi gbàdúrà fún mi náà fún mi ní visa nǹkan tí mo ti ń wá fún bíi ọdún 9. àwọn ará bíi ń ṣiṣẹ́ mírèkù wà lọ́dọ̀ wọn àìmọye èèyàn tó jẹ́ pé ní ojú mi kòròkòrò báyìí wọ́n ti gbàdúrà fún tó máa ní àìsàn ń bá wọn jà ọdún 10 ọdún 12 tó dẹ̀ máa disappear immediately tó máa gbàdúrà fún wọn. ẹ̀yin ti lọ bẹ̀rẹ̀ ni. mo lọ ní nǹkan ṣùgbọ́n mi ò tún padà lọ mọ́. ẹ miss ẹ tẹra mọ́ kò ń ṣe ibi téèyàn gbọ́dọ̀ má dé tẹ́ ẹ bá tún lọ́wọ́ yẹn máa sọ fún wọn pé Ọlọ́run wà ń bẹ kó máa lọ ẹ wo ẹ tẹra mọ́ o. èmi jáde lọ sí ni o mo lè wọ ẹ tí máa ń bọ̀ láti ọ́fíìsì máa wọ ẹ tí máa ń bọ̀ lọ sí ọ́fíìsì. ẹ wo ọ̀dọ̀ oníbàárà mi kan ni tó jẹ mí ní gbèsè ni mo lọ mo débẹ̀ mi ò bá mo dúró títí ìgbà tó máa dé ńkọ́ níṣẹ́ ló káròyè sílẹ̀ òun ò níwó ni o kíní kan ló ṣẹlẹ̀ n kúkú gbàbọ̀ lọ́wọ́ ẹ̀. anyway nǹkan tó máa fẹ́ yẹ kó mọ̀ ni pé kò síbi tí ò sí o everybody ló kàn bí wọ́n ṣe lọ bá tó rò pé báyìí kò fẹ́ fún ẹni kankan irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí lọ́wọ́ ẹ̀ tó bá wọ̀ máa fún ẹ máa rò pé bá mo lọ gbá mo lọ àwo ó wá dé lóhùn ló gbà ní irọ́ kò sí lọ́wọ́ ẹ̀ ní ó ti yẹ sìn kọ́lọ́n kó bá tún lè ṣe lórí bẹ́ẹ̀ nìyẹn. láti Tọ́pẹ́. yes. ǹjẹ́ àní gbé Tọ́pẹ́ lọ sọ́dọ̀ àwọn arábí. àwọn arábí ò ní yẹn. Christ and Islam prayer group ni. àwọn tí wọ́n lo Bible àti Quran àbí. ìwọ láti Tọ́pẹ́ ẹ gbàgbé ń pa pé wọ́n lo Bible àti Quran pọ̀ ìyanu ń ṣẹlẹ̀ ní church yẹn àmọye èèyàn tó ní èkó ìṣòro ìgbà tí ó débẹ̀ bá tó ń ṣe àdúrà fún ó di pẹ̀tẹ́lẹ̀ ni mo tún náà rẹ kan ẹ mọ̀ o ó ti fẹ́ gba visa tipẹ́tipẹ́ nígbà tó débẹ̀ tí wọ́n gbàdúrà fún kò pẹ́ báyìí ó ti rí visa gbà fúnra rẹ̀ ló fẹ́ máa rẹ̀ sọ fún mi ìwòsàn ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn o àmọye èèyàn tó ní àìsàn kan àbí kejì nígbà tó débẹ̀ ó ní ìwòsàn kíákíá tí kò pẹ́. Màmá Tọ́pẹ́ ìyá Tọ́pẹ́ èmi fi Ọlọ́run ọba bẹ́ẹ̀ o kò sí nǹkan kan tí wọ́n máa rí gbà níbi tó ń dárúkọ yẹn o jìbìtì ayé àti tọ̀rọ̀ ló wà mẹ́ o. ẹ wò dájú pé kò ń ṣe jìbìtì mírèkù ìṣẹ̀lẹ̀ ń bẹ ni. no máa gbọ́ yes wọ́n lu kan wọ́n dẹ̀ lo bíbélì ìwé Ọlọ́run lórúkọ náà náà pè ń bẹ believe tèmi nìyí o tí wọ́n bá máa jẹ́ ọ̀ṣàká ó máa jẹ́ ọ̀ṣàká ni tó bá máa jóṣokò ewu lábọ̀rọ̀ kówé ìwé Ọlọ́run méjì pọ̀ Kùránì àti bíbélì pọ̀ ń lò jìbìtì ní now tó bá débẹ̀ yẹn sìn wọ́n lè ní bàbá ńlá bàbá ẹ̀ kan ló ń ṣe é àbùkọ́ níyà ńlá ìyá ẹ̀ nìkan ló ṣe nìkan kó débẹ̀ ẹ̀ sì kàn sọ ẹ̀ kó dà kó búrò àmọ́ Tọ́pẹ́ kíni kò ẹ̀ bá ti rí gbàlá ti pẹ́ àmẹ́ni tó súnmọ́ yín tipẹ́ báyìí ló ṣe ta ló máa kọ́ ronú sí wà á ronú sí mi tó ẹ pé mi náà bá sọ bẹ́ẹ̀ fún pé ẹ tó súnmọ́ yín tipẹ́tipẹ́ ta ló súnmọ́ mi tipẹ́tipẹ́ ṣé ìyá mi tó ti kú dànù tipẹ́tipẹ́ ló súnmọ́ mi ní àbí bàbá mi ìwọ ni máa kọ́rọ̀ kàn sí ibi ilé ṣe ń darú jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ọba ló fún èmi lọ́mọ yẹn Ọlọ́run náà dẹ̀ ló máa wò ó sọ fún mi má gbé ọmọ mi lọ sí ibi kankan but mo sọ fún ẹ don't ever try it má gbé lọ tó bá gbé lọ wà á rí other side mi. kàtìkàtì. àbírù wàhálà wo ni mo kó ra mi sí báyìí pẹ̀lú ọkùnrin títẹ̀ nìkan ló máa ń jẹ títẹ̀ nìkan ló máa yá máa lọ síbẹ̀ ni ibẹ̀ la máa gbọ́mọ yẹn lọ. lóòótọ́ làdúrà ń gbà lọ́dọ̀ àwọn ará bíi o agbára Ọlọ́run dẹ̀ ń sọ̀kalẹ̀ níbẹ̀ lóòótọ́ àmọ́ kíní kan ló máa yà mí lẹ́nu ń pa wọn tó bá máa jálàfà wọ́n jálàfà kí gbogbo èèyàn mọ̀ pé àsàlátù làwọn ń lọ tó bá dẹ̀ máa ṣe tọmọlẹ́yìn Kristi kan ṣe kí gbogbo wọn mọ̀ pé church là ń lọ abẹ́wò wa ni ti bíbélì àti Quran tó dẹ̀ ń lò pọ̀. mi ṣọ́rọ̀ ló ń sọ yìí ṣá bíbélì mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni Kùránì náà kẹ̀dẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni bóyá torí agbára méjì tán dàpọ̀ lọ́nà ṣe ń gbàdúrà àwọn ará bí yìí wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ó wà lára àwọn ará bí yìí gẹ́gẹ́ bí mo ti ń gbọ́ kò sẹ́ tó gbé òkè ìṣòro débẹ̀ báyìí tí kò di pẹ̀tẹ́lẹ̀ àìmọye àwọn aláìsàn tán gbé débẹ̀ tí wọ́n gbàdúrà fún tára wọn dẹ̀ sí yá àìmọye àwọn tí wọ́n ń wáṣẹ́